Thanks for watching Dr. Zabby's Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you. Mo kí gbogbo wa wípé àkúbọ̀jọ ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ ètò yìí, tẹ́ bá ti ṣe alábàápàdé ètò yìí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Kò máa ní jẹ́ ẹ̀yin nìkan ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo bẹ̀ Ọlọ́run tó láyé tó lọ́run, á ṣíjú àánú ẹ̀ wò wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àní kú ká tó kú, àní ju ẹni tán wá, hàn ní gbòkú ọmọ káwa mọ́lẹ̀ o. Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Àdúrà wa gba ojú òní tí wà lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation no going back. Báwo la fẹ́ padà sẹ́yìn? Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ènìyàn. Torí ẹ̀ la ṣe lè padà sẹ́yìn. Bọ̀ ìgbà wo ló jẹ́? Àmọ́. Àkókò wo ni àmọ́? Bọ̀ tá mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run, inú ìgbèkùn, inú ìdè tí àwọn òyìnbó tó ń fi wálé àwọn Fúlàní lọ́wọ́, ó máa já, ó tiẹ̀ ti jáná. Bọ̀ ìgbà tá máa gbé flag náà sókè, ta ló mọ̀ gbà náà? Ọlọ́run nìkan ló mọ̀. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ wa dayọ̀. Mo máa ń sọ nǹkan kan, mo ní ilé ayé kò ṣeé gbé, ọ̀run ò ṣeé bínú lọ. Bẹ́ẹ̀ náà ni ìlú òyìnbó ò ṣeé gbé, Nàìjíríà ò ṣeé bínú lọ. Òun ló fà á tá a fi ń pariwo ní gbogbo ìgbà, tá a fi ń jẹ́ káwọn èèyàn náà kàn mọ ibi tí ọ̀rọ̀ yìí tó kù sí. Bọ̀ mo mọ̀ pé Ọlọ́run ó máa mú wa kúrò nínú oko ẹrú ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èyí tí mo gbé wá lọ́jọ́ títí òní, ó tún lẹ́tìkẹ́. Gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe àgbéyẹ̀wò, ojú wo lẹ̀yin fi wò ó, ojú wo lèmi fi wò ó. Bàbá mi àti ìyá mi, tó bá jẹ́ pé lótìtọ́ àti òdodo ló jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ, ilé tó fẹ́ kọ́, tó ti ń ṣe foundation ẹ̀, wá ti máa imagine, okay, ibi báyìí ni mo fẹ́ lò fún báyìí, ibi báyìí ni mo fẹ́ ṣe báyìí, wá máa imagination yẹn á ti máa wá. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ibi tá à ń lọ yìí, tó rà mọ́ wípé ó ti di dandan. Ọlọ́run ò kì í sọ̀rọ̀ tiẹ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́. Àwa èèyàn la máa ń ṣe ìlérí tó jẹ́ wípé within 2 minutes a máa sọ wípé à sọ bẹ́ẹ̀ mọ́. Àwa la máa sọ wípé a fẹ́ fúnyàn níṣẹ́ tá à ní fún níṣẹ́ yẹn. Àwa la máa sọ pé a fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún yẹn pé má wọrí, àṣé ibi tó lọ ẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ̀. Tó bá ti di lọ́la kó pè mí, tó bá di lọ́la kó di. Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Nǹkan tí a gbé wá lọ́jọ́ títí òní, ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Bóyá táwa náà tá bá ń lọgun ẹ̀ tá à ń kéde ẹ̀ báyìí, mo mọ̀ pé lágbára Ọlọ́run àtúnṣe máa bẹ̀rẹ̀ sí ní máa wọlé. Àwọn èèyàn náà, mo mọ̀ pé òun ṣe létí ikún, tó bá tẹ̀ jẹ́ wípé àwọn olùbẹ̀rù Ọlọ́run bóyá lọ pé 5% ló wà nínú àwọn ẹlẹ́sìn. Bọ̀ ẹni tí ò ṣe ẹ̀sìn rárá, mo fi Ọlọ́run búra. Nǹkan tí mo mọ̀ ni mo rí àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀rù Ọlọ́run gan tún bà mí, tán lẹ́sìn rárá bó ṣe lè wù kó mọ. Wọ́n wà bọ̀ wọn kọ́ mọ̀. Wọn ò lẹ́sìn rárá bó ṣe lè wù kó mọ. But ìwà wọn, ìṣesí wọn, everything wọn, kò ń ṣe 99.9, 120 ló fi bẹ́tà ẹni tó ń ṣe ẹ̀sìn. A sọ wípé nínú àwọn tó ń ṣẹ̀sìn o wípé kò ṣe pé bóyá kò sí èèyàn dáadáa nínú wọn o. Wọ́n lẹ́ni tó burú mọ̀, ohun ẹni tó máa sọ fóun. Ó wá kù sí èmi àti yín lọ́wọ́ bá ṣe ń gbọ́ra wa yìí. Ṣé wọ́n burú, ṣé mi burú, ṣé wọ́n níbẹ̀rù Ọlọ́run, ṣé mi níbẹ̀rù Ọlọ́run. Ṣé lótìtọ́ àti òdodo ló ń ṣe ẹ̀sìn yẹn, àti àwọn òfin àti ìlànà tó wà ní abẹ́ àkóso ẹ̀sìn yẹn ló ń gbìyànjú nínú ẹ̀, tàbí o kàn fi ń ṣe camouflage, tàbí o kàn fi ń ṣe kárí ni, tàbí o kàn fi ń ṣe wípé kí n lọ present ní church ní ọjọ́ Sunday ni, kí n lọ kémi náà rẹ́gbẹ́, because ó ti dàbí pé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìyá wa wọ́n máa ń ní ẹgbẹ́, wọ́n láwọn ẹgbẹ́ ẹgbẹ́ mọ́mọ́ ìmọ̀ ìmọ̀ ń pè
àwọn ẹgbẹ́ tó jẹ́ pé bóyá the same month ni wọ́n máa ń lẹ́gbẹ́ the same year, you know, wọ́n máa ń ní ẹgbẹ́, àwọn ẹgbẹ́ bíi méjì bíi mẹ́ta ṣá tó jẹ́ pé wọ́n máa ń ní ayé ìgbà yẹn táwọn ò fi ṣe ti ọ̀rọ̀ ẹ̀, tó dẹ̀ jẹ́ pé oníkálukú ló ní ẹ̀sìn tiẹ̀, bọ̀ ẹgbẹ́ yẹn ó mu dáadáa, ó dúró dáadáa, wọ́n máa dáwó every week, wọ́n máa ṣe meeting every month, wọ́n máa bára wọn ṣe, wọ́n bímọ, wọ́n lọ síbi ìkómọ, wọ́n lọ, you know, wọ́n máa mú aṣọ tẹ máa fi mọ̀ wípé òkè club kan làwọn eléyìí, gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn, bó irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí mọ́ ń sìn. Ìyẹn ló wá fi jẹ́ pé àwa tìsìnyìn àwa lo opportunity ilé ìjọsìn láti máa ṣe àwọn ẹgbẹ́ yẹn, tó wá jẹ́ wípé àwọn ìwà burúkú, ìwà àbòsí, ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún yẹn ibẹ̀ làwa ti lọ ń ṣe, àwa fi ẹ̀sìn àwa fi bojú. Tó bá jẹ́ pé mi náà jẹ́ kan nínú wọn mo mọ̀, tó bá dẹ̀ jẹ́ pé ìwọ náà tó ń gbọ́ mi, tó bá jẹ́ kan nínú wọn náà ìwọ náà mọ̀. Bóyá ta fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní yìí, kí gogoro má gún mi lójú, òkèèrè láti ń wò. Òtítọ́ ọ̀rọ̀ ti ń fi ara hàn. Òtítọ́ ọ̀rọ̀ ti ń ṣe kí ni? Ó ti ń fi ara hàn, ó ti ń fi ẹnu hàn. Because irú àwọn bàbá wa tí a fẹ́ gbé wọlé yìí, tí àwọn bá wá lè máa sọ orú nǹkan báyìí ní last year, ìwòye last year mi ò gbọ́ orú nǹkan bẹ́ẹ̀ lẹ́nu bàbá wa yìí. Kẹ́dẹ̀ wá bá mi máa táìpẹ̀ síbẹ̀ tẹ́ bá ṣe ń gbọ́rọ̀ wọn lọ, torí máa dákẹ́, máa jẹ́ kẹ́ máa gbọ́ lọ, kájọ máa enjoy ẹ̀, kájọ máa kọ́ ẹ̀kọ́. Èyí tó bá mú yes, ẹ máa kọ yes, ó mú yes. Tó bá débi tó ti kọ tó tẹ́ ti rí wípé no ló mú, ẹ bá mi fi comment yín sílẹ̀ ń bẹ̀ pé no ló mú. Ẹ bá mi like ètò yìí, kẹ́ wá bá mi pín, kẹ́ bá mi dá sáyé gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. Ṣé mọ̀ pé mo máa appreciate comment yín, mo dẹ̀ máa appreciate like yín. Bẹ́ẹ̀ náà fún ẹ̀yin tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ darapọ̀, tẹ́ fẹ́ darapọ̀ mọ́ èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show Ayé Ọpẹ́ Yọ. Ẹ̀yin náà láǹfààní láti lè bá wa tẹ ibi tí subscribe wà, ẹ bá wa tẹ button yẹn, tó bá wa tẹ bell yẹn náà, so that anytime tá a bá ń ṣe program á lè máa fún yín ní notification wípé a ti bẹ̀rẹ̀ ètò. Ẹ ṣé gan ni, ẹ jẹ́ kí a bọ́ sí ojú àgbà mi. God bless you. Activity. Àwọn èèyàn wa ti wà nínú religion cage. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Kí ló dé tí a máa ti torí pé a jẹ́ ẹlẹ́sìn kan tí a máa wá gbàgbé àṣà wa? Kí ló dé tí ẹ̀sìn tó fẹ́ gba àṣà dànù lọ́wọ́ wa? Ìran Yorùbá sùn púpọ̀. Ìran Yorùbá ti fẹ́ dohun ìgbàgbé. Àṣà Yorùbá ti fẹ́ dohun ìgbàgbé. Ogún Yorùbá ó ti fẹ́ dohun ìgbàgbé. Tó jẹ́ pé tó bá di ẹ̀yìn wá ọ̀la, àwọn ọmọ wa, àwọn àrọmọdọ́mọ wa, in tó jẹ́ ogún wa, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ máa fi owó wa lọ sí ìlú onílùú. Ilẹ̀ Yorùbá, àwọn bàbá wa sùn nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn àfáà wa tí wọ́n jẹ́ Yorùbá, wọ́n sùn lórí ọ̀rọ̀ in tó jẹ́ heritage, Yorùbá heritage. Yorùbá heritage. Àwọn àfáà wa sùn. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, wọ́n sùn lórí ọ̀rọ̀ Yorùbá heritage. Àṣà Yorùbá ní àṣà àti ìṣe tó dá, tó bá ẹ̀sìn mu. Ṣùgbọ́n ẹ̀sìn Islam dé, kì í ṣe gbogbo àṣà wa. Islam kò ní gba àṣà wa lọ́wọ́ wa o. Ẹ jẹ́ ká lọ yára wá ń bẹ̀ o. Christianity kò gbọ́dọ̀ gba àṣà wa lọ́wọ́ wa o. For instance, ẹ gbà wá, ẹ jẹ́ ká fi bí ìwò, ẹ jẹ́ ká ti bí ìwọlé, ẹ jẹ́ àgbà bíbá ìwọlé. Tá a bá ń ṣàdúà, tí táwa mùsùlùmí bá ń ṣàdúà,
àwọn tí wọ́n bá wà níbi tá a ti ń ṣàdúrà kí ni wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe tó bá lọ jásí pé kìrìsìtẹ́nì ní ń ṣàdúrà tí àwọn ọmọ ìjọ ń bẹ níbẹ̀ kí ni wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe tí Yorùbá bá ń ṣàdúrà àwọn ọmọ Yorùbá tí bá ń bẹ́ẹ̀ kí ni wọ́n á máa ṣe àṣẹ wà. Ẹ dákun, let me ask a question. For us to say àṣẹ wà, is it a sin for us as Yoruba to say àṣẹ wà when we are praying? Is it a sin for a Muslim brother to say àṣẹ wà when we are praying? No, it's not allowed, sir. It's not allowed. Is it idolic to say àṣẹ wà allowed when Yoruba people are praying? Tí Mùsùlùmí bá wá ń ṣe àdúrà, tá a bá gbàdúrà kalẹ̀ tá a ń ṣàdúrà, tá a bá rí èèyàn kan tó ṣe àṣẹ wà, wọ́n máa wo ẹnìyẹn gẹ́gẹ́ bí ẹni tí kì í ṣe Mùsùlùmí. Wọ́n máa wo ẹnìyẹn gẹ́gẹ́ bí babaláwo. Mùsùlùmí tó bá ṣe àṣẹ wà during the prayer, wọ́n á sọ di babaláwo. Is it a sin to pray with our mother's tongue? Is it a sin to pray with our dialects, with our heritage? Language is part of our heritage. Kí ló dé tí tó jẹ́ pé àwọn kan fẹ́ lo Islam láti gba heritage yẹn lọ́wọ́ wa? Kí ló dé tí àwọn kan fẹ́ lo Christianity religion láti gba heritage yẹn lọ́wọ́ wa? Our heritage must always be our heritage. Kò sí tó burú nínú ká máa ṣe àdúrà. The meaning of army when we are praying tá a bá ń ṣàdúrà, tí àwọn Mùsùlùmí bá ṣe army, ìtumọ̀ army is Arabic language. Army kì í ṣe èdè Yorùbá. Army tá a bá ń ṣàdúrà táwọn èèyàn bá ń ṣe army kì í ṣe èdè Yorùbá, is Arabic language. Kí ló dé táwa náà ní promote èdè wa? Tọ́jẹ́ pé tó bá ti wá ṣe àṣẹ, tá a bá fẹ́ ṣe correct, tá a bá fẹ́ ṣe tí ó bá ń ṣàdúrà tá a fẹ́ máa ṣe army níbẹ̀. Correct Yoruba language is àṣẹ. Correct language for Yorubas ó ní kó ṣe àṣẹ. Kì í ṣe pé kí ẹni tó bá àwọn èèyàn ti sọ ẹni tó bá ń ṣe àṣẹ during the prayer wọ́n ti sọ ní ẹlẹ́bọ. Pàápàá jùlọ tí ẹni bẹ́ẹ̀ bá lọ jẹ́ Mùsùlùmí tó bá ń ṣe àṣẹ mọ́ wá mọ̀ wò pé sólógbò ní lélẹ́yìn ni tí bàbá wọn láwọ sí ẹ̀ṣẹ̀ ni pé a jẹ́ Mùsùlùmí ni, sí ẹ̀ṣẹ̀ kún wá ni pé a jẹ́ Yorùbá. Aṣọ bàbá wọn ni mo wọ̀ yìí kì í sí ẹ̀ṣẹ̀ pé a jẹ́ Yorùbá láti pé a jẹ́ Mùsùlùmí láti fi Islam promote our culture. We can also use our religion to promote our own heritage. We can also use our own religion to promote our culture. Kì í ṣe pé àwọn máa lo religion láti máa ṣe kíni láti máa pa culture wọn rẹ́. A ní lo religion láti máa pa àṣà wọn rẹ́. Aláti débi tá a lọ sẹ́ẹ̀
ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ẹ̀sìn nílẹ̀ Yorùbá lénìí they wanted to use religion láti pa àṣà wa rẹ́. ẹ má jẹ́ ànira wa lára. They wanted to use religion láti pa àṣà wa rẹ́. àṣẹ only correct èdè fún Yorùbá láti ṣe àmì during the prayer. àṣẹ is only correct Yoruba language for a typical Yoruba. àṣẹ is a correct Yoruba language for a typical Yoruba láti máa fi dáhùn àdúrà nígbà tí wọ́n bá ń ṣàdúrà fún yàn. ṣùgbọ́n lénìí sílẹ̀ mọ́ yìí nílẹ̀ Yorùbá tí pásítọ̀ bá ṣàdúrà fún ọmọ ìjọ ó gbọ́dọ̀ máa ṣe amen nílẹ̀ Yorùbá instead of kó máa fi Yorùbá kó máa sọ èdè rẹ̀ láti máa ṣe àṣẹ sáwọn babaláwo ni wọ́n ní àṣẹ ni àjọ ní èdè Yorùbá ni. nínú àwọn ọ̀nà tí wọ́n ń gbà pa àṣà Yorùbá run nìyẹn. ẹ lọ sùn káàkiri tipá ni wọ́n fi ń ṣe Yorùbá subject ní school nowadays. wọ́n wá gbé French language wá bá wa, English language wọ́n gbé wá bá wa, Arabic language wọ́n gbé wá bá wa, French language wọ́n tún gbé French wá wọ́n tún ní compulsory ká tó máa ṣe French ní school. ṣé ẹ rí i pé àti wọ one chance nílẹ̀ Yorùbá àti wọ one chance nílẹ̀ Yorùbá. èdè tá à ń sọ tó kó wá fún wa nílẹ̀ Yorùbá in order to abolish our culture, in order to ruin our heritage. English language is part. Arabic language is not our language. English language is not our language. French language is not our language. wọ́n yọ Yorùbá kò nínú subject ní school, wọ́n tún wá ní káwọn èèyàn àwọn ọmọ wa wọ́n tún ní ká máa ṣe French language. What a hell. àwọn aṣáájú àwọn adarí wa nílẹ̀ yìí wọ́n ti forí gbálẹ̀. àwọn olórí gbogbo àwọn aṣáájú nílẹ̀ Yorùbá wọ́n ti forí gbálẹ̀. wọ́n ti forí gbálẹ̀. wọ́n ń pa èdè títí rẹ́. wọ́n wá ń kọ́ àwọn èdè tí kìí ṣe títí wa. wọ́n wá ń kó sí wa láyà. ẹ gbọ́dọ̀ study Arabic language in school. ìwọ tó bá study Arabic language ọ gbọ́dọ̀ dandan ni. Is it that go study Arabic tàbí go study CRS lẹ́yìn rẹ̀ French language. àwọn ọmọ wa wá ń fẹ́ ní Yorùbá language wọ́n wá ń pass ní French, wọ́n ń pass ní Arabic, wọ́n ń pass. Ìtí Ọlọ́run ọba fẹ́ lọ́dọ̀ wa òun náà ni tàkíyù ìpayà Ọlọ́run. Ọlọ́run ò sọ pé ká pa èdè wa rẹ́ nítorí ká fẹ́ sí òun. Ọlọ́run kò ṣetán láti pa ìran wa rẹ́ nítorí pé a fẹ́ sí òun. Ní Suratu Hujurat verse 13 Ọlọ́run ọba sọ ń bẹ̀ pé yá ayyuhan nas bàbá. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. Ọlọ́run ní mo pe ẹ̀yin èèyàn adáyín iná alákínákún adáyín mínísítàkàríhún látọ̀dọ̀ adáyín látara bàbá ńlá wa Ádámà wa Húnsà àti ìyá ńlá wa Hàwáwù. وجعلناكم شعوبا àwọn sẹ́ni nation asẹ́ni nation ṣùgbọ́n asẹ́ni nation wọ́pọ̀ bá ilà látara nation àwọn asẹ́ni ìran kọ̀ọ̀kan torí tí a rí pé Ọlọ́run dá ìran ọ̀dá fúnra Ọlọ́run ló gbé ilẹ̀ Yorùbá kalẹ̀ fúnra Ọlọ́run ló gbé ilẹ̀ Yorùbá kalẹ̀ ìran Yorùbá fúnra Ọlọ́run ló dá ìran Haúsá fúnra Ọlọ́run ló dá ìran Ìgbò fúnra Ọlọ́run ló dá kí ló dé. وجعلناكم شعوبا وقبائل. ọ̀dà wa ní ìran ọ̀dà wa ní nation elédè kan náà etí ń jẹ́ nation only country where they speak a common language. Nation is a country where they speak a common language. Ìlú tí wọ́n ti ń sọ èdè ẹyọ kan oníjẹ́ nation. Nigeria is not a nation. Nigeria is not a nation. Yoruba land is a nation. Hausa land is a nation. Igbo land is a nation. But Ọlọ́run tó ṣe wá ní nation tó dá wa ní elédè tó fi Yorùbá sí wa lẹ́nu kí ni wàhálà wa. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم لتعارفوا torí èdè yìí láti máa dára wa mọ̀ o. nínú tó jẹ́ nínú heritage Yorùbá ó ní èdè wọ́n ti wá fẹ́ gba èdè gbogbo ọ̀nà ó ní àwọn ọ̀tá Yorùbá ń gbà láti fi gba èdè lọ́wọ́ wa o. wọ́n fẹ́ fi Arabic gba èdè lọ́wọ́ wa. kí ni reason táàbì máa sọ orúkọ táàbì máa sọ Arabic name kò sí reason fún sísọ Arabic name nínú Al-Qur'an Ọlọ́run ní ẹ sọ orúkọ tó dáa orúkọ tó rẹwà lọ́lọ́run ní ká sọ. ẹ dákun Àbíkẹ́ sí kò rẹwà ni. ẹ jẹ́ àgbàgbé bó ìṣẹ̀lẹ̀ ó Àṣàní kò rẹwà ni. Àṣàbí kò rẹwà ni. Àjọkẹ́ kò rẹwà ni. Àmọ̀fẹ́ kò rẹwà ni. Àyìndé kò rẹwà ni. Àlàmú Ìṣọ̀lá Àrẹ̀mú Àjàdí ṣé àwọn orúkọ yẹn rẹwà ṣé wèrè lásán mọ́ ni lórí ibú lásán mọ́ ni. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. ẹ jẹ́ ajẹ́ kórìí wọn pé wọ́n ti fẹ́ fi language ọ̀tọ̀ ní ìjọsìn o ọ̀tọ̀ ní language Arabic language Arabic is for the Arab country. Arabic is for the Arab country. Yoruba is for us. Yoruba is our own language. And we cannot trade our own language with other language. 100%. We cannot trade our own language with other language. I'm a typical Yoruba. My father is Yoruba, my mother is Yoruba. How can I trade my own typical language with other language? Inna akramakum inda Allahi atqakum. Inna akramakum inda Allahi atqakum. Ìpáyọ̀ Ọlọ́run bá lọ́lọ́run fẹ́ o. Ìpáyọ̀ Ọlọ́run. Nínú èdè tá a bá ń wo pé ẹ̀sìn Islam tá a bá fi Arabic gba èdè lọ́wọ́ wa
àwọ̀ one chance nìyẹn o. àti wọ́ already now. ẹ má jẹ́ kí wọ́n fi French àti wọ́ already. èdè mẹ́ta ló fẹ́ ṣàkóbá fún ìran Yorùbá. èdè mẹ́ta ló fẹ́ ṣàkóbá fún ìran Yorùbá. ọ̀tọ̀ ni ìsinlọ́hún, ọ̀tọ̀ ni kọ́jọ̀ tọ́lọ́hún pé fún oníkálukú káwọn sọ tó dáa tó yá yìí. ó rèé ara àṣà wa ni ọ̀pọ̀ fún wa rí sí ni káwọn sọ tó yá yìí ara àṣà wa ni. èdè tí Ọlọ́run ọba fún wa fúnra Ọlọ́run fún wa ní Yorùbá language. fúnra Ọlọ́run ló fún wa ní Yorùbá language. a ní àwọn aṣáájú tí wọ́n gbádùn lédè yìí. wọ́n lọ mú French wá káwọn ọmọ wa máa kọ́ French wọ́n yọ Yorùbá kúrò ní school. a máa ṣàdúrà àwọn èèyàn wọn máa ṣe àṣẹ wọ́n máa fojú ẹlẹ́bọ̀ wò wọ́n sórí ẹ̀dàkùn sórí wa pé à ń ṣàdúrà à ń ṣe àmì. à ń ṣàdúrà wọ́n ń ṣe àmì. wọ́n ń ṣe àmì à ń ṣàdúrà wọ́n ń ṣe àmì. kí ni túmọ̀ àmì? Àmì is not Yoruba language. Àmì is an Arabic language. Àmì is an Arabic language. Let us speak our own language. Let us respect our own culture, our own language. Àṣẹ ó ní correct fún ẹni tó bá ń ṣàdúrà fún tó fẹ́ sàmì àdúrà yẹn. Àṣẹ ó ní correct Yorùbá. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن الله أكرمكم عند الله أتقاكم. ìgbáyọ̀ Ọlọ́run la yansuru inna Allah la yansuru illa suwarikum wa amwalikum walakin yansuru illa qulubikum wa amalikum. Ọlọ́run ọba ò ní wo bó ṣe múra sí o láwà ní orí mi kò nítumọ̀ wájú Ọlọ́run ọba o. ẹwà ìsìláàmù lásán ni o láwà ní orí mi aṣọ tí mo wọ̀ kò nítumọ̀ wájú Ọlọ́run ọba o. ẹwà ìsìláàmù ni o. bó ṣe lówó tó Ọlọ́run ọba ò ní wò. bó ṣe kó ọrọ̀ jọ tó Ọlọ́run ọba ò ní wò. kí lọ́lọ́run ọba máa wò? kí yẹ́nsù ilẹ̀ akùlùmíkùn yóò wọ ọkàn rẹ. Ọlọ́run máa wọ ọkàn rẹ. bó ló ṣe páyọ Ọlọ́run sí, bó ló ṣe fẹ́ràn ọmọnìkejì sí, bó ló ṣe ń ṣe sí Ọlọ́run sí, bó ló ṣe mójútó ìbádà sí. wá àmàlíkùn ṣíṣẹ́ rẹ dáa sẹ́nìkejì rẹ, sọ́kàn rẹ mọ́ sẹ́nìkejì rẹ, ṣíṣẹ́ rẹ dáa sọ́lọ́ ọba rẹ. wọ́n fẹ́ gba wọ́n fẹ́ èdè wa àṣà wa wọ́n fẹ́ gba àṣà wa lọ́wọ́ wa. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì ran aranjú kalẹ̀ àfi kán máa lé tí ọkàn wọn kiri. náà wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà. àbí kí wọ́n máa lé tí ọkàn wọn kiri láwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. náà wà ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo wa náà jọ wà ń bẹ̀ náà ni. wọ́n gbé Yorùbá language kúrò ní school. wọ́n gbé French wá. wọ́n gbé Arabic wá. wọ́n gbé CS wá. wọ́n á sọ̀rọ̀. wọ́n á rí ìkékeré ṣe sí. àṣẹ̀ṣẹ̀ jọ ń sọ jí ni. àbí kí wọ́n máa lé tí ọkàn wọn kiri. àwọn aláìní làákàyè gbogbo. àṣẹ̀ṣẹ̀ ń jí. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. إن الله kò sí tí tó ní gbogbo wá sí pé a ti sọ máyé lórúkọ tán o ẹ̀ẹ́dá kan
Abdullahi ní kẹ́ máa pe lẹ gbọ́dọ̀ máa pe ọmọ yín o Abdullahi ẹni tó rí ẹ̀ bá pé ẹjẹ́ kan bàbá ànábì Muhammad kí lórúkọ rẹ̀ kí lórúkọ bàbá ànábì Muhammad Abdullahi ni ẹjẹ́ kan tí ànábì tí Islam ti dé kí bàbá rẹ̀ tí mọ́ tó máa jẹ́ Abdullahi ajórúkọ kọjú àwọn Arabic name lórúkọ tá ń jẹ́ táwọn dẹ̀ ní tiwa Abdullahi lórúkọ bàbá ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì àbí ọmọ ọdún mélòó ni ṣe ànábì fọ́ bàbá bẹ́ẹ̀ láyé ni ànábì ò tí ìdáyé tí bàbá rẹ̀ fi kú bàbá rẹ̀ tí ń jẹ́ Abdullahi bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ lólóòṣà ni wọ́n tẹ́lẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ Abdullahi pàrọ̀ orúkọ yẹn bàbá ànábì ń jẹ́ Abdullahi ẹ̀ṣẹ̀ ń jí ni ṣé ànábì Muhammad ṣé ànábì ló mú Islam wá fún wa ẹ dákun sí ànábì lọ sọ ọkọ bàbá rẹ̀ sallallahu alaihi wasallam ṣé ànábì lọ sọ ọkọ bàbá rẹ̀ sallallahu alaihi wasallam ànábì kan lọ sọ ọkọ bàbá rẹ̀ àwọn Arab country they have their own culture nǹkan tó bá wọn gbélé wa lọ́wọ́ náà dẹ̀ láti Yoruba nation we have our own culture a ṣe ẹ̀sìn tá fi bá gbogbo nǹkan we have our own culture òyìnbó dẹ̀ lè ṣe bàbá ànábì ọ̀sá ti gbà Islam tó fi ń jẹ́ náà fi ń pè ní Abdullahi ṣe bá ànábì ló mú Islam wá fún wa sóun lọ sọ bàbá rẹ̀ ní Abdullahi ni ó ṣe ní láàánú kan tó ṣẹlẹ̀ sáwà ìran Yorùbá most of orúkọ tí àwọn aláwọ̀ ń jẹ́ abẹ́kọ̀ sí òṣèlú Muhammad sallallahu alaihi wasallam òun lọ jẹ́ òun lọ sọ gbogbo wa dìdàkudà nílẹ̀ Yorùbá fún ọmọ Yorùbá láti máa jẹ́ àlàmú sọ́jọ́ kúrò nínú Islam ni tàbí o sọ ní kọ́mọ̀ pọ̀ lọ́n dáadáa ni tàbí o ẹ jẹ́ àlùlàkẹ́ ìnáwó bàbá wa ni ọmọ gbélé wa dèdèrè ká sọ pé Yorùbá nation will not happen ó ti happen a city where they speak a city or a town Muslim to the where they speak a common language is a nation dèdèrè lélẹ́yìn ni ẹni ọba nílà ká ìjọ mọ̀ pé ilẹ̀ Yorùbá we are nation gbogbo ẹ̀yà tí wọ́n bá ti ń sọ èdè kan nation ni wọ́n ẹlòmí ò mọ̀ yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn á mọ̀ yàtọ̀ láàrin nation àti state there is difference between state and nation gbogbo ẹ̀yà tí wọ́n bá ti ń sọ èdè kan náà nation ni wọ́n nation ní gbogbo ẹ̀yà tí bá ti ń sọ èdè kan náà gbogbo ìran Yorùbá we are nation tí n bá lọ pé Yorùbá nation I know what I'm saying ìwọ ni mo lọ́jọ́ máa sọ pé ẹni tó rí rí ọba pé kò lè dúró lórí platform mi torí ọ̀pọ̀lẹ́ tí màá wí ọpọlọ rẹ̀ tọpọlọ rẹ̀ bá ti wá gbé tí mo sọ yẹn a máa tú sí ibòmíì àwọn tó ní làákàyè ni mo bá wí o kì í sáwọn tí ò ní làákàyè àwọn tó ní làákàyè ni wọ́n fẹ́ kó máa fi làákàyè bá ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀yin náà gbé sínú làákàyè Ọlọ́run gbé ọdá wa sáyé ká lè bá ṣe kíni rísẹ̀ ṣe ní ká wá jọ́sìn ni ó sì ní ká máa jí ọkọ̀ tó dáa ṣé dandan ní ká jẹ́ Abdulhakeem ṣé tí n bá jẹ́ Abdulhakeem rárá tí ó bá sí Abdulhakeem rárá nínú orúkọ mi tí mo kàn jẹ́ Àmọ̀fẹ́ Ọlálọ́gbà tó mi ní ewu àlùjánnà àrí àyà kan tó sọ pé ẹni tí ó bá ti Arabic language ọba ti àbíà nínú orúkọ rẹ̀ kò ní wà àlùjánnà sí àyà kan wá ní sáré àyà kankan sí àdísì kankan wá lórí rẹ̀ pé ẹni tí bá ti ń jẹ́ orúkọ tí Arabic name kò bá ti àbíà nínú orúkọ rẹ̀ kò ní wà àlùjánnà. What is our own problem? Inna akramakum inda Allahi atqakum. Inna Allaha alimun khabir.
ní láti lo làákàyè wa níbi tí nǹkan dé dúró lénìí. lára pé wọ́n ń gba kọ́ṣọ̀ wa lọ́wọ́ wa ó ní ká máa jẹ́ orúkọ ìran míì. àwọn Lárúbáwá àwọn ni wọ́n entitled láti máa jẹ́ orúkọ, láti máa jẹ́ Arab name, láti máa jẹ́ Abdulhamid, Abdulhakeem, Abdulbashir kẹ́nẹ́kan. nílẹ̀ Yorùbá àṣejù nírun àyà, irun tí lágbọ̀n ti tó. ìtọ́kàn wà àtọ́lọ́run ojú ká sí Ọlọ́run kẹ́mi owó sì mọ́ pẹ̀lú Ọlọ́run wa ká sì máa ṣe dáadáa sí ẹni tá a mọ̀ àtẹni tá a mọ̀. Humanity before religion. Yeah. Humanity before religion. Or ká sọ pé humanity and religion. Humanity with religion. Kí ni wàhálà wa? Àpèkẹ́ àwọn ọkọ̀ tó dá pọ̀. Àmọ̀fẹ́ ẹgbẹ́ ní ìsẹ̀yìn Àmọ̀fẹ́ Ọládọ́gba. Abdulhakeem ọ̀gá mi ọ̀kọ́ máa orúkọ mi tààrà ma. Abdulhakeem mi nǹkan mọ́ orúkọ mi tààrà. Mo ti open another Facebook page. Àbí ìbẹ̀júmọ̀ ọjọ́ jẹ́ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lásán mo lò ń bẹ̀. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Wọ́n ti fẹ́ gba heritage. Wọ́n ti fẹ́ gba heritage wa lọ́wọ́ wa. Ìtọ́jẹ́ ti tiwa. And one of the major problems tí wọ́n fi kó wa lẹ́rú, religions ó wà nínú ìgbèkùn tẹ́nìkọ̀ọ̀kan wa wà. Religion nínú tó fi kó ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́rú jù ní ẹ̀sìn. Ẹni tán fi Islam kó lẹ́rú, ẹrú ọpọlọ ni ó, ẹrú làákàyè wọ́n ti kó làákàyè. Kì í ṣe pé wọ́n kó ẹlòmíì, tá bá sọ̀rọ̀ nípa pé wọ́n kó yàn lẹ́rú, ẹlòmíì bí lù pé ó ìgbà tó bá tó mú yàn sìn. Ara làákàyè rẹ wọ́n ti dé làákàyè, wọ́n ti táyì, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi táyì làákàyè rẹ dáhùn. Débi pé ọ̀pọ̀lọpọ̀ ò lè dá ronú straight ma. Jókòó kó rò. Ọlọ́run bá yìí jẹ́ kó yé wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ìtọ́lọ́run bá fẹ́ lọ́dọ̀ wa tó fi dá wa káṣe ni. Kí ni reason? Tọ́lá sọ pé tọ́lá ní dandan ká máa sọ orúkọ àwọn Arabic name. Kí ni reason? Kí ni reason táwọn kan gbé wá pé dandan ẹni wọ́n fẹ́ jẹ́ Mùsùlùmí ó gbọ́dọ̀ máa jẹ́ Muslim, ó gbọ́dọ̀ ní Arabic name. Lópin ìgbà tó bá ti já sí pé orúkọ tá ń jẹ́ yẹn kì í ṣe bí orí ọká, eyín ìṣèbé, kì í ṣe bí kán sọmọ níwèrè màjìnà. Lópin ìgbà tá a bá ti sọ ọmọ ní orúkọ burúkú, tó bá ti já àwọn orúkọ dáadáa, Àwẹ̀ní, Àjọkẹ́, Àjíkẹ́, Àkànmú, Atúnlókì, Atúnníókì. Mo sọ kankan fún àwọn èèyàn wa tí wọ́n wò pé kí láàbá ẹ̀ tó ń sọ yóò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sí tí tó ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká mọ̀ ní ìmọ̀ nípa Ifá, kódà bá àlò ẹni orí ẹ̀ bá pé ó gbọ́dọ̀ jókòó kó ronú lórí rẹ̀ náà, kódà bó lò
ṣebí tá a bá mọ̀ nípa Ifá ṣebí ńlá sọ pé n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí Ifá is one of our heritage ṣé gbogbo tí ń bẹ níbi Ifá ni ọ̀dà ni ṣùgbọ́n nígbà tá a súnmọ́ bẹ̀ tá a tó ti sọ pé ẹbọ ní gbogbo wa ta kété sí tá a bá súnmọ́ tá a bá mọ̀ nípa rẹ̀ èyí tí ọ̀dà nínú Ifá ṣe bá ń ṣàkóso rẹ̀ èyí tí ọba dá níbi Ifá ṣe bá máa ṣe ìsìláàmù lé wọ́n máa ṣàtúnṣe lórí ẹ̀ pé eléyìí ọ̀dà níbi Ifá ẹyọ eléyìí kò mbẹ̀ eléyìí lọ́dà ẹfẹ eléyìí kan so torí ìdí eléyìí ìwọ tó o bá wà nínú ìdè ẹ̀sìn now ẹ jẹ́ ká ìwọ lọ́mọ mo kí gbogbo wa pátápátá mo kí ẹ̀yin ìyá mi mo kí bàbá mi mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ìpè akúbójú ọjọ́ ṣe rí akú ìjókòó akú bó ṣe ń lọ akú àgbéyẹ̀wò náà ọlọ́run tó láyé tó lọ́run kò ní ṣì wá lọ́nà ẹjọ́ ò kì í ṣẹjọ́ wa o ẹjọ́ ò kì í ṣẹjọ́ wa o ẹjọ́ àwọn tó bí wa ni àwọn tó tún bí àwọn yẹn náà but àwọn kan ṣì wà lórí wípé mo ṣe mímọ̀ báwo mo ṣe lè put ẹ̀ mo wà níbì kan mo ṣe kòńgẹ́ mo wà nínú ibì kan tó ti ń ṣe debate tí èèyàn kan wá ń sọ wípé tó bá jẹ́ wípé ẹ̀sìn yẹn ò dá ni àwọn bàbá wa náà ò ní fi ẹ̀sìn tiwọn sílẹ̀ kán gbà á ẹ gbọ́ ó ní tó bá jẹ́ wípé ẹ̀sìn yẹn ò dá ni àwọn bàbá wa náà ò ní fi tiwọn sílẹ̀ kán gba ẹ̀sìn àjòjì that means to say àwọn bàbá wa rí pé ẹ̀sìn yẹn dá náà ni wọ́n rí wípé títí wọn ò dá lọ́n ṣe fi ẹ̀sìn wọn lẹ̀ tó gba ẹ̀sìn àjòjì. èmi wá fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wa àwọn bàbá wa tá à ń sọ nígbà yẹn gẹ́gẹ́ bí ìtàn ọlọ́mọdé tí ò bá tán ọmọ abárọ̀bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn ta ló fi ojú bọ̀ ọ̀rọ̀ ta ló fi gba ẹ̀sìn kódà gan àwọn òyìnbó yìí àwọn bìrìtìkó àwọn gan ní history nǹkan tí àwọn Roman Empire tán ṣe fún wọn fún àwọn bìrìtìkó àtàwọn orílẹ̀-èdè míì náà tó yìí ní ìtàn ẹ̀ lọ́wọ́ ìgbà tán gbé Christianity wá ìwọ tó ò bá gbà wọ́n máa jẹ fámìlì yẹn wọ́n máa jẹrun ni a ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní Áfíríkà nílẹ̀ Yorùbá ní gbogbo Áfíríkà lápapọ̀ ó ti ṣẹlẹ̀ sí àwọn òyìnbó yìí a ní ìgbà tán gbé ẹ̀sìn wá bá wọn náà wọ́n gbé wá bá wọn ni bó ṣe jẹ́ ní Iran wọ́n gbé bá wọn bẹ̀ náà ni àwọn náà ní culture tiwọn ẹ lọ search fún nǹkan tí mo sọ yìí torọ́ ọmọ Iran ló sọ fún mi. Bá wọn títí di bá ṣe ń sọ yìí àwọn ìran yẹn náà yìí wà nínú Iran bọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan tí àwọn tó gbà á tó ẹ mọ̀ pé ó jẹ́ Islamic state ń sìn ìyẹn Iran ó dàbí pé kí wọ́n sọ wípé àwa Nàìjíríà a jẹ́ Islamic state tàbí Islamic nation nation yà kọ́ wá sọ wípé nínú bàìjẹ́ nation yẹn kọ́ pé àwọn oníṣẹ̀ṣe tó wà ńbẹ̀ tó ìgbà tó ti gbà bóyá Islam ló jẹ́ 99% bóyá àwọn tẹ́rẹ̀ ṣe tó kù náà kúrò bọ́n wọ́n ti sún wọn ti wá wà ní ìgbèríko chéńchélé bọ̀ àwọn náà máa struggle síra wọn àwọn tó ń gba Islam yẹn táwọn ìran wọn tán ti fi lé wọn lọ́wọ́ tán ti wá gbà tán ti wá di ńlá tó ti wá di gbogbo kinní
wọn ò ní ẹ̀tọ́ sí nǹkan tí àwọn yẹn bá tíjọba máa fún àwọn ò lẹ́tọ̀ọ́ sí. àní ní ìgbà tó ń gbé ẹ̀sìn wá fún wọn nínú bìtìkó tá a wà yìí tá à ń sọ yìí, wọ́n gbé wá fún wọn náà ni. àwọn Roman Empire wọ́n wá mú wọn by fire by thunder, tẹ́ ẹ̀ bá gbà wọ́n máa pa yín, tẹ́ ẹ̀ bá ti gbà. bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́. ó tọ̀rọ̀ ní kó má sọ òun ìsìlẹ̀ pé bóyá èèyàn ètò ẹ̀sìn kan sí kan bọ ojú wa là sí lójoojúmọ́ ni. ó lè ní kí n think bí wọ́n ṣe ń think, kò possible. mo lè think bí wọ́n ṣe ń think tó bá tí ìrònú wa tó bá ó lè jọ papọ̀ ní àwọn ìgbà kọ̀ọ̀kan. mi ìdẹ̀lẹ̀ fọ́ọ̀sì wọn náà kí wọn náà think bẹ́ẹ̀mi náà ṣe fẹ́ think lórí àwọn nǹkan kan. torí Ọlọ́run gan sọ pé òun dá wa, ṣé àṣe làákàyè bí ni? Ọlọ́run ò ṣáà sọ wípé mo fún yín ní làákàyè kan náà ni. kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ yẹn ni wípé ṣe ríbi tí ilé ayé àwọn òyìnbó tó wá dé lọ́jọ́ títí òní, a lè wà láyé a lè má wá sí láyé mọ́ ń gbà náà, but I'm pretty sure pé by the time tó máa di another generation, ayé tí àwa Áfíríkà ó máa dàbí tàwọn òyìnbó yìí nísìn. àwa máa wá di akẹ́yìndégbẹ̀gbọ̀n. níbo ni mo ń lọ ni pé because ẹ̀kọ́ ti fojú tàbí kinní kan ti fojú sí, ẹ má jẹ́ kí n mọ̀ ẹ́ pólówó lèmi. ó tọ̀rọ̀ ti fi ara hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ibi tí do as I say òun ni à ń ṣe. bàbá mi kò gbọ́dọ̀ gbọ́ wípé mi ò ń ṣe mùsùlùmí, ó máa pa mí ni, ó máa kọ̀ mí lọ́mọ ni. mùsùlùmí yẹn òun láti ṣe mọ́ o, ó ti rí òtítọ́ o, bọ̀ nǹkan táwa ta dúró lé lórí nìyẹn. kò sí freedom. a lè ronú fúnra wa wípé òkè mo fẹ́ ṣe irú òyìnbó ń sìn way of life ni òyìnbó ń kọ́ ọmọ ẹ̀. òyìnbó tó dẹ̀ ń kọ́ ọmọ ẹ̀ ní way of life ó bẹ́tà ju àwa tá a kọ́ ọmọ lẹ́sìn lọ. ó bẹ́tà ju ọ̀pọ̀lọpọ̀ àwa tí a kọ́ ọmọ lẹ́sìn lọ. because most ẹ̀sìn nísìnyí ẹ̀sìn ni. ẹ wo news kan tí mo gbọ́ níjẹta, pásítọ̀ ó bá ọmọ 14 years tàbí ọmọ ọdún mélòó ó bá sùn, ìyàwó pásítọ̀ yẹn abuse ẹ̀, ọmọ pásítọ̀ náà tún bá ọmọ yẹn náà ó tún bá sùn, ẹjọ́ wọn wà ní court. ẹwùjọ wọn wà ní kóòtù lẹ́kọ̀ọ́ ń sìn. mélòó la fẹ́ kà ń bẹ̀ yẹn. ó ṣẹlẹ̀ nínú bìtìkó tá a wà níbí báyìí náà. ọmọ Nàìjíríà ní pásítọ̀ yẹn tó molest àwọn ọmọ church tíyàwó ẹ̀ dẹ̀ mọ̀ sí, ọjọ́ jèlì wọn ni. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àáfà tó jẹ́ wípé àwọn nǹkan burúkú aburú là ń bá wọn. kẹ́ wá wo àwọn tó jẹ́ pé way of life tó ń lò tó ń tẹ̀lé tẹ adìyẹ mọ́lẹ̀ tó máa sọ̀rọ̀ wọ́n máa sọ òtítọ́, kẹ́ dá wọn lẹ́bi ọ́ kẹ́ lọ fún wọn ní punishment. ó bẹ́tà fún wọn ju pé kán wá parọ́ tàbí kán bá tọmọlàkejì jẹ́ ni. àwọn tó jẹ́ pé tó bá jí lójúmọ́ kọ̀ọ̀kan rí pé àwọn ṣe oore tàbí àwọn rí èèyàn fún ní nǹkan understand, inú wọn máa dùn ní wípé èní yìí inú àwọn really dùn because you make my day. òun ló ṣe nǹkan fún ẹ o. a tún máa ní ìṣọ́ o make day òun òde òun ó really ṣe kinní fóun lé ní ìní. lọ́dọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa fún ẹ ní ẹyọ kan máa fi gba 100 lọ́wọ́ ẹ̀. ìwọ tó ò rí jẹ tó ò rí mu tó jẹ́ pé nínú owó gàrí owó alágbàárù tó ń ṣe yẹn lọ́n tún fẹ́ ní kó wá dá nínú church kó wá dá nínú mosque. ibi tí àwọn òyìnbó wà lé ní sìn bóyá bíi 5% or 2% nínú wọn lókù tó ń ṣe ẹ̀sìn. by the time tí another generator wọ́n máa rí bíi 50 years time ń sìn ojú àwa náà máa là á máa mọ̀ wípé òṣì ìṣẹ́ ìyà àìríjẹ àìrímu tí bìrìtìkó tó fi wá sí ọwọ́ Fúlàní tó ń bá wa jà òun ló fi jẹ́ wípé a rí gẹ́gẹ́ bíi wípé tá a bá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa tó bá jẹ́ pé àṣẹ̀sìn ni kò ní ṣẹlẹ̀ sí wa. tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn wà tó jẹ́ wípé inú wọn dájú ẹni tó ń ṣẹ̀sìn lọ tó dẹ̀ ń ṣe tí nǹkan dáadáa dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn
bọ̀ ìwọ believe wípé ọpẹ́lọpẹ́ prayer yẹn ni ọpẹ́lọpẹ́ kinní kan tí mo ṣe yẹn ni in short tí ò bá jóun ni òun ni kinní kan because ẹyẹ òkè bí ẹyẹ òkè èkó òkè bí èkó ọmọ èèyàn fọhùn bí èèyàn. púpọ̀ nínú àwọn tó wá láti Áfíríkà tó bá dé ìlú òyìnbó in short ó depend lórí iṣẹ́ tó bá ṣe tó bá dé the first year second year tó bá dé because ó máa ṣiṣẹ́ wàá ṣiṣẹ́ ìwọ gan máa mọ̀ wípé oh my god iṣẹ́ because ò ṣerú ẹ̀ rí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dé yẹn ó fẹ́ rush láti ṣiṣẹ́ bóyá torí owó ilé ni bóyá torí àwọn tó filẹ̀ ní Nàìjíríà bóyá o yáwó kó tó kúrò nílé ni bóyá o níyàwó àtọmọ ńlé bóyá one way or the other bóyá bí tó ìwà bíbá igan ó kò fún ẹ ní yàrá kan ni tó sì manage ìwọ tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa kí wákàtí 5 ó máa kí wákàtí 9 ó máa lọ sí chọ́ọ̀chì ó máa ṣe ìṣọ́ òru ó máa lọ sórí òkè ó máa lọ sórí kíníkan torí pé àwọn tó ń fìyà jẹ wá àwọn tó ń dè wá mọ́nú oko ẹrú ni by the time tọ́lọ́run bá ti dé ẹ kúrò tó bá ti kúrò ń bẹ̀ yẹn wàá mọ̀ wípé ọlọ́run ò rorò àwọn òyìnbó náà rorò mọ́ wa àwọn ọlọ́pàá sátidé lọ́wọ́ wa náà fi Sunday lé wa lọ́wọ́ tó bá wá débí báyìí ṣòro rí òkè tó ń lọ yẹn nọ́mbà 1 ò rórí òkè lọ mọ́ nọ́mbà 2 ò fẹ́ lọ ṣọ́ òru yẹn iṣẹ́ gan máa gbà ṣọ́ òru lọ́wọ́ ẹ̀ nọ́mbà 3 gan bóyá àwọn tó ń kí wákàtí 5 gan tó ò bá ṣọ́ra wákàtí 5 ẹ̀ gan bóyá tipátipá gan ló máa fi máa rẹ̀ yọ̀ kan. bóyá àwọn tó jẹ́ pé wọ́n ti kírun wọ́n ti pèrun ó ti lọ sí mọ́ṣáláṣí ó ti miss táìmù irun ó ṣe kíníkan bóyá tó bá délé lálẹ́ ló máa pa gbogbo irun yẹn gan ló máa papọ̀ tó bá yá gan pàápàá gan bóyá ó máa di ẹlẹ́ẹ̀kan láàrin ọjọ́ kan láàrin because wọ́n á rí i pé ọlọ́run ò ní ẹ lára ó dẹ̀ ń pe ọlọ́run yẹn ó dẹ̀ ń dá ẹ lóhùn eku ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ kí ló fa ti Áfíríkà torí ìyà òṣì àdánù tán kó wa sí ṣọmọ Saudi Arabia tàbọ̀ ọmọ tó wà ní Israel ṣé ó mú tó yìí torí pé eku ń kéke fún wọn ẹyẹ ń ké bí ẹyẹ tó wá dé Saudi Arabia tán bá pèrún Allahu Akbar ṣáájú ilá ṣáájú alá Muhammadu Rasulullah ayala salata wọ́n bá ti pèrún bẹ́ẹ̀ yẹn báyìí wọ́n máa ti ṣọ́ọ̀bù wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa jókòó síwájú ṣọ́ọ̀bù ni tó rán máa fún ẹ ní fine tí o ò bá ti ṣọ́ọ̀bẹ wọ́n máa kàn fi àwọn ẹlòmíì máa fi nǹkan bo gbogbo orí ọjà wọn understand tẹ́ bá gbó àwa tá a bá fẹ́ ra nǹkan a lè dúró níta tán bá máa fi àwọn dẹ̀ máa ra jókòó wọ́n máa jókòó síwájú ṣọ́ọ̀bù wọn bẹ̀ kò ń ṣe tipátipá pé àwọn fẹ́ lọ kírun tiwọn àìmọye púpọ̀ nínú wọn gan àwọn èèyàn wa tó lọ ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ń jẹ́ ká máa ráṣìírí tán tí ẹ̀ ń kírun ìmí gan ń gbàwẹ̀ ìmí ìgbà àwẹ̀ ló ń gbà gbogbo mẹ́kà ń lọ sí mẹ́kà ń ṣe kinní kan yẹn ìmí wà mẹ́kà bẹ́ẹ̀ kò lọ àràfárí kò débẹ̀ kò lọ ọbẹ̀ àwọn dẹ̀ náà yàkà jù àwọn náà ń lo àwọn ọmọ wa bí ẹni máa kú àwọn náà ń ṣe wọ́n léṣe àwọn náà ń pa wọ́n tán máa rì wọ́n mọ́lẹ̀ tán máa sin wọ́n sínú ilé wọn bẹ́ẹ̀ tí ò dẹ̀ sẹ́ni tó máa béèrè torí àwa níjọba àlé èèyàn tó ń ṣọ́ wa ọ̀mọ èèyàn tó wọlé ọ̀mọ èèyàn tó jáde ní Nàìjíríà bó bá ṣe wù ẹni kó ṣe ṣíra ẹ̀. tó bá dẹ̀ ti pèrún tán báyìí oníkálukú ti ká kinní kúrò lórí kinní ẹ̀ ó ti ń ta ọjà ẹ̀ lọ ọ̀nà wà iná wà everything wà àwọn ò tiẹ̀ wá tó wá ní nǹkan táwa ní ó máa gbóná báyìí ni ó máa gbóná bàtà mo wọ slippers ilẹ̀ ó já mo fi Ọlọ́run búra slippers tí mo wọ̀ ilẹ̀ dẹ̀ mo fẹ́ gbé ẹsẹ̀ báyìí slippers yẹn já mo fi Ọlọ́run tó lẹ́mí mo fi búra sẹ́ ní ọjọ́ tí mò ń sọ yìí mi ò rírú Ọlọ́run rí mi ò tún wá mú pọ́ọ̀sì sọ́wọ́ débi wípé mo fẹ́ mú cab máa pe tẹ́tí lọ sóòtẹ́ẹ̀lì ibi tí mo wà nǹkan tí ojú mi rí kí n tó dé ní hòtẹ́ẹ̀lì tí mo wà ní ọjọ́ tí mò ń sọ yìí mò ń tiro ni ṣàbẹ̀ pé slippers ti já slippers ọkàn ló wà lẹ́sẹ̀ mi àti mú ẹsẹ̀ sílẹ̀ fi rìn ó dàbí pé mò ń fi ẹsẹ̀ sínú iná mo fi kò ṣáàrí pé bóyá fíìmù èmi gángan ni mò ń sọ
ó dàbí pé mò ń gbé ẹsẹ̀ sí orí iná ibi àwọn tó máa ń dáná iná igi. Tí n bá wá gbẹ́sẹ̀ síbẹ̀ yẹn màá wá rìn báyìí ṣé tó bá jẹ́ pé wọ́n lè ṣe fídíò mi ní ọjọ́ yẹn ó ní nǹkan tí mò ń sọ ni ó máa ti dùn jù. Èmi ló ṣẹlẹ̀ sí kẹ́ lè mọ irú oore tọ́lọ́run ṣe fún wa. Tó bá fọ aṣọ tó bá ti fọṣọ lálẹ́ o ò ní ìdá sísá síta kàn sá sínú bathroom nínú hòtẹ́ẹ̀lì lẹ́ńbẹ̀ ni kílẹ̀ tó mọ́ máa wọ nǹkan ẹ̀ ni kílẹ̀ tó mọ́ wàá wọ̀ because ó ti gbẹ. Ṣáwa rírú oòrùn bíi iná jahannama tàbí báwo ló ń ṣe pè ṣáwa rí ní ibi táwa ti wá. Gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wa. Atẹ́gùn ní fẹ́rẹ́fẹ́ òjò ní bó ṣe mọ tó bá tún dìgbà ọyẹ́ náà tún ṣe gbogbo tí wọn lọ́hùn yẹn báyìí. Bọ̀ àwọn ò wá gba ẹ̀sìn yẹn débi báwa ṣe wá gbà á. Now ẹ má jẹ́ kí n gbà wá lákòókò púpọ̀ ọ̀rọ̀ púpọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ tó bá jẹ́ bí òwe ẹ ṣàforíjì fún mi. Fídíò tí mo wá fẹ́ fi wọ̀n wá yìí èmi fúnra mi ni mo ṣe fídíò yẹn. That was àná tí mò ń sọ̀rọ̀ yìí ó jẹ́ on the 20 ọjọ́ Saturday May 2023 ni mo ṣe fídíò yẹn. Kẹ́ wo ibi tí nǹkan tó bá àwa ọmọ Áfíríkà dé ibi tó bá àwa ọmọ Nàìjíríà dé tó jẹ́ wípé a ní àwọn ẹni yìí sẹ́ ló gbé nǹkan yìí wá fún wa. Àwọn wá ń wò wá bí ẹlẹ́sìn wọ́n wá ń wò wá bí ọ̀dẹ̀ wọ́n wá ń wò wá bí ẹni tó rí ẹ̀ ò pé kí ló ń ṣe àwọn pípù yìí gangan náà. Torí àwọn ló gbẹ̀sìn wá fún wa. Àwọn ló sọ wípé paradise leléyìí nísìnyí òkè àwọn ò fẹ́ lọ sí paradise mọ́ paradise ti kún fún àwọn. Torí tó bá jẹ́ lótìtọ́ àti òdodo Bible tí àwọn forefathers wọn tán kọ wípé àwọn Ọlọ́run bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ti fi náwó wọn ó ti fi ọ̀run rere ó ti fi wọ́n àwọn wáì tó wá dẹ̀yìn lẹ́ wá ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ń sìn torí pé ó kọ́ ni àwọn ti mọ̀ wípé ó kọ́ ni àwọn Áfíríkà la sì dúró lórí wípé irọ́ o àṣẹwá láti ibì kan ní o Ọlọ́run ò lè dá wa èṣù nìkan ló lè dá wa. Bọ́lọ́run ṣe dá òyìnbó yẹn kò dá dúdú bẹ́ẹ̀ yẹn làwọn òyìnbó gan ṣe ní ajábọ̀ ni wípé ọ̀bọ ni wá ọ̀bọ ló yí padà ló di èèyàn. Àwa là ń sọ àwa pẹ̀lú Adam àti Eve ni Adam àti Eve ìgbà táwọn òyìnbó gbá research tán ní Áfíríkà ní ayé ti bẹ̀rẹ̀. Àwa ṣáà ń sọrí mọ́ pé irọ́ o Jerusalem ni o Israel ni o kíní kan ni o ọmọ Adam ni wá o ọmọ Eve ni wá o oh my God Africa bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí àní by the time tó bá máa tó another generation àwa náà máa di akẹ́yìndé gbẹ̀gbọ́n àwọn èèyàn tójú wọn máa ti wá là tójú wọn ò tí ì là bóyá bíi 5% or 2% bó ṣe kù báyìí òun náà ló máa kù ń gbà yẹn náà but now ẹ jẹ́ ká sáré lọ wo fídíò yìí ká fi máa kásẹ̀ tó lẹ̀. Bó ṣe ń wò ó ẹ wo bó ṣe ń wò ó ṣe rí bó ṣe ń wò ó. Wọ́n wo fún ìyọ̀bọ́ tí ẹni mọ̀ ṣe rí èrò nílẹ̀ tí mo rà yìí sẹ́ńtà ló wà yìí ṣe rí èrò. For the kingdom of God is at hand. Are you ready to give your life to Jesus Christ? That is the way of God. Always the way to heaven to lay your fire. It's not always the way to heaven. And you are always that way.
ṣẹ́rí tó bá fẹ́ rí àwọn bí ajẹ́rìí Jehovah ń sìn àwọn ìyá kan tó jẹ́ wípé àtàwọn bàbá tó wà níbi 70s tó jẹ́ wípé wọ́n ti wà ní pension wọn kàn fẹ́ jókòó sílé wọ́n wá wà láwọn junction kan wọ́n wá gbé bíi bóyá bíi stand kan dúró á kàn kó àwọn ìwé sí ni understand ṣe understand sìn á máa fún ẹ tó bá dúró tó bá dẹ̀ dúró àwọn ò tiẹ̀ sọ wọ́n kàn fún ẹ níwèé ní pé kó lọ kà á òun làwọn kọ̀ọ̀kan ń ṣe but àwa áfíríkà iṣẹ́ táwa gbà lélẹ̀ nílùú òyìnbó tá à ń ṣe àwa tó ń mú ẹ̀sìn wá fún oh brother mi àti sister mi ẹ bá mi type ẹ̀ síbẹ̀ yẹn bóyá yes 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 bóyá no 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 dẹ̀ ni òyìnbó ló mú ẹ̀sìn wá fún wa o àwa ń sìn la padà ń sìn la fẹ́ wá ṣe wàásù fún wọn pé fídíò yẹn tí mo kọ́kọ́ ṣe yẹn mo delete ẹ̀ mo ẹ̀ṣẹ̀ tó wá ṣe mí ni torí ó dàbí pé mi ò gbé dáadáa mi ò gẹ̀tẹ̀ dáadáa mo because tí woman yẹn tó fi wà ń bẹ̀ tí mo lè sọ á tó bí 40 minutes á tó bí 40 minutes ní city center níbi tó wà yẹn tèmi weakness mo ti kọ́kọ́ ṣe kan mo delete ẹ̀ mo tún padà bọ̀ mo yìí bá ń bẹ̀ mo ẹ̀ṣẹ̀ wá tún eléyìí ṣe gbogbo ìgbà yẹn ló fi ní má wọ short knicker you don't wear short knicker you don't expose yourself you don't expose your body you cover your body you do kinní kan ó ṣe you know àwọn èèyàn kan ń wò báyìí tán kan àwọn ṣẹmọ òyìnbó mélòó ẹ̀dẹ̀mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n ń bì báyìí òyìnbó pọ̀ ju dúdú lọ kò tó bá jẹ́ pé bóyá bíi London salimari ọ bóyá bíi Manchester àwa dúdú pọ̀ dáadáa bóyá bíi Birmingham nǹkan kan bẹ́ẹ̀ àwọn dúdú pọ̀ bọ̀ nínú Newcastle tiwa yìí àwọn dúdú tí bóyá àwọn bíi student náà pọ̀ bọ̀ dúdú ò pọ̀ níbi dúdú tẹ̀ ẹ̀ṣẹ̀ ń pọ̀ ni bóyá bíi 10 years ago nǹkan kan bẹ́ẹ̀ àdèkáyọ dúdú especially tó jẹ́ ọmọ Nàìjíríà nínú Newcastle àwọn tó mọ̀ nǹkan tí mò ń sọ ẹ̀ mọ̀ wípé òyìnbó bó ṣe ń lọ pé nǹkan tí mo fẹ́ fàyọ mẹ́rin ni pé tó bá jẹ́ pé rí àbí tí dúdú wà ní another thing but ẹ wo fídíò ẹ jẹ́ ká tuntun wò dúdú mélòó ló kọjá níbi tẹ́ ń sọ yẹn ò ló ń ṣe wàásù fún àwọn tó jẹ́ pé wọ́n kàn ń wò ẹbí ìgbà tó jẹ́ pé ṣé ẹ̀yin pípù iṣẹ́ wà òkè ṣá because wọ́n rí gẹ́gẹ́ bí wípé ìnira tá a fi kúrò lọ́hùn yẹn nǹkan tó ti kó sí wa lórí tó o bá ṣe léyìí ó lè ṣe kíní alóyìnbó ló mú ẹ̀sìn wá fún wa òun ló sọ pé à ń lọ sí paradise òun ló ní ká ju ẹ̀sìn tiwa sílẹ̀ òun ló ní ká ju ìlànà tiwa sílẹ̀ pé kò sí ọ̀nà ń bẹ̀ àwọn wá jù sílẹ̀ ń sìn ẹ̀yin wá ń wá ẹ wá ń sọ fún wọn wípé má ṣe ara ẹ sílẹ̀ cover ara ẹ ní ṣe kíní kọ́kọ́ wọn máa wò wọ́n bíi pé àwọn pípò yìí abájọ aṣọ pé òkè wọn kàn jábọ̀ ní ẹranko mọ́ńkì ni wọ́n kàn wá tọ́lọ́run ṣàkàn ọlọ́run ló bó tiẹ̀ ṣe bí ojú tó fi ń bò wá nìyẹn òyìnbó mélòó la pàdé tó ń jẹ́ Yẹ́misí tó ń jẹ́ Afọláṣadé òyìnbó mélòó la pàdé tó ń jẹ́ Afọlábí Olúwakẹ́mi Ọlánìkẹ́ Adéníkẹ́ Bántálẹ́ Olúwaṣèyí Tọ́misọ́nà Ọmọyẹmí Ọmọrẹwà Ọmọníyì Ọmọlẹ́yẹ Ìṣọ̀lá Àlàkẹ́ òyìnbó mélòó la rí tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa bóyá nínú accent wọn la máa fi mọ̀ pé òkè bóyá ọmọ Nàìjíríà lélẹ̀ ìgbà tó bá ti ń jẹ́ gbogbo orúkọ fọ́rínà tó tún wá jẹ́ surname ẹni tó ń jẹ́ Joshua nsìn tí surname ẹ̀ tó wá jẹ́ Martins ibo lẹ fẹ́ trace ẹ̀ lọ wípé ọmọ ọbọ ló jẹ́ nínú ọmọ ilẹ̀ Yorùbá òyìnbó short mi ò blame Michael Jackson mi ò blame ẹ̀ tó kàn sọ pé òun kàn hate ìran dúdú òun kàn ṣàti hate gbogbo ìṣe wọn bóyá ó ti lọ ka gbogbo history báyìí wípé ẹ̀yin dúdú in short ẹ̀ tí ẹ̀ yàtọ̀ sí nǹkan míì ni
tẹ́lòmíì náà tó bá ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ní nàìjíríà wípé kò ń ṣe pé bóyá ó lọ change nǹkan kan tàbí nǹkan kan mo ń béèrè mo sọ pé Alfa Akeem ṣe bíbí 2 weeks ago làwọn náà bẹ̀rẹ̀ sí ní ronú báyìí wọn ò ronú báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Yorùbá ẹ̀ka tó ní bóyá ìgbà tán dé Yorùbá gẹ́gẹ́ báwọn kan ṣe sọ ńgbà kan Yorùbá nation ló ń kó wọn lọ sílé ẹbọ Yorùbá nation ló ń ṣe kíní kan ìgbà tá Alfa Akeem gan tó wà nínú Yorùbá nation tó wà pẹ̀lú wa 24/7 yàtọ̀ sí sìn gan tó jẹ́ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan lóde dẹ̀ ni ọjọ́ wo lẹ gbọ́ tí Alfa Akeem tán sọ̀rọ̀ yìí mo ní nǹkan tí mo kàn fẹ́ fààyàn ń bẹ̀ mí náà kì í ṣe Yorùbá nation ọ̀hún sọ gbogbo eléyìí náà 100% Alfa tá a mọ̀ gbọ́ nísìnyí náà làwọn apolópọ̀ èèyàn bẹ́ẹ̀ náà lọ́kàn lójú wa bẹ̀rẹ̀ sí ní máa là tàbá tí pọ́blẹ̀mù bá dé sí Nàìjíríà sílẹ̀ Yorùbá Saudi ò lè gbà wá sílẹ̀ ò lè wẹ́kọ̀mù wa àwọn tó tiẹ̀ jẹ́ tó jẹ́ níbọ̀ wọn ń bẹ̀ gan ogun ṣẹlẹ̀ gan ọ̀ dúró tì wọ́n àwàdé la fẹ́ múra bíi tiwọn àṣà tiwọn làwa ń ṣe yẹn o ẹ̀sìn wọn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ o àwa la fẹ́ múra bíi tiwọn àwa la fẹ́ sọmọ lórúkọ wọn àwa la fẹ́ jẹun wọn àwa la fẹ́ máa lògùn wọn sìn ògùn tiwa sìn ó ti di èèwọ̀ ó ti ń di ṣúkú ó ti ń di nǹkan ẹbọ ògùn títí wa ewé àti egbò títí wa wọ́n believe láti lọ kó ewé àti egbò wa aláwọn ẹni tó lọ sí Israel tàbí ibo ló máa ń travel lọ tọmọ aláwọn fẹ́ lọ táwọn náà lọ bí ìgbà tán lọ sí hajj ṣé Israel ni tàbí ibo ni ẹ bá mi type ẹ síbẹ̀ tó lọ síbẹ̀ náà pé àwọn tó òun gan ni kílẹ̀ ẹ̀yin pípò ìkílẹ̀ ń wá ó ṣe máa ń jẹ́yìn Áfíríkà lẹ máa ń pọ̀ níbí báyìí kí ni problem yín gangan because àwọn ò ká kún nǹkan kan kí ló fà á ìṣẹ́ ìyà ebi òyìnbó wo sì ló fẹ́ sọ pé mo fẹ́ lọ sí Nàìjíríà o mo fẹ́ lọ sórí òkè kan bẹ́ẹ̀ o mo fẹ́ lọ sí gbó mímọ orú àwọn mo fẹ́ lọ sí kinní kan o mo fẹ́ lọ ṣe èmi náà fẹ́ lọ ṣe àjìnbẹ̀ because in short ọmọ mi ṣe mi náà tẹ̀ sọ fún mi lọ́jọ́ kan ẹ̀gbọ́n nǹkan tó sọ ó lóun òun máa fi owó òun máa mówó òun lọ òun wá fẹ́ travel lọ sí kí ló ń ṣe ń bẹ̀ ẹ̀hún kóun mú owó òun á fi jẹun náà because ẹkún ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn ń fọhùn bí èèyàn fún ni. bọ̀ àwa tó dé pé ó ń fi ara ní ọ̀tá wá tó jẹ́ ká bìlíìfù wípé tá a bá débi báyìí a lè rí ìgbàlà tó bá dé játọjọ́ tán ti ń lọ tí gbogbo Áfíríkà tán ti ń lọ ní ọdọọdún àló yẹ kó jẹ́ Áfíríkà ló máa jẹ́ best ní gbogbo àgbáyé àyàfi ká padà sílé ìyẹn ò ní ká má ṣẹ̀sìn ìyẹn ò ní ká má mọ̀ Ọlọ́run lọ́lọ́run bọ̀ àṣà wa ìṣe wa ẹ má jẹ́ ká torí ẹ̀ sì fi sílẹ̀ ànábì gan fọwọ́ sí wípé àṣà yín àti ìṣe yín àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìṣe ọ̀tọ̀ bọ̀ nísìnyí gbogbo ẹ̀ náà kó papọ̀ bó bá ṣe àṣẹ níbìkan ó ti jẹ́lẹ́ṣẹ̀ nìyẹn tó bá ti ṣe àṣẹ o ó máa rí bẹ́ẹ̀ Ọlọ́run á rí bẹ́ẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ tàbí àná yìí máa ń sọ ó ti kúrò lójú ọ̀nà nìyẹn ó ti di ṣírìkù nìyẹn ó ti ń forí balẹ̀ fún nǹkan kan nìyẹn wọ́n ti ń pínná fún ẹ nìyẹn sáìsì náà tó máa wọ̀ wọ́n ti ń bẹ fi teprol wọ́n ti ń bẹ fi wọ́n irú ibi tó máa dé bọ́dà mi àti sísà mi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí wípé ojú wa ti bẹ̀rẹ̀ sí ní là mo mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn òyìnbó náà ló ń bọ̀ sẹ́ẹ̀ kó ń ṣe nǹkan aburú àná òyìnbó tó kọ́ ọmọ ẹ̀ ní way of life ń sìn òyìnbó tó jẹ́ pé kún kébé ẹ̀kọ́ ẹyẹ kébé ẹyẹ ọmọ èèyàn fọ̀hún bí ènìyàn ọmọ 5 years ó ti mọ bọ́n ṣe operate system ó ti mọ báwo ló ń ṣe lè béèrè question báwo ní ilé ayé ṣe rí kí ló ń ṣẹlẹ̀ bọ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ pé ẹ má lé ilé ayé o ọ̀run ní kẹ́ lé o àwọn tó mú wá wípé ká lé ọ̀run yẹn àwọn ò lé ọ̀run mọ́ àwọn ti gba sátidé wọ́n ti gbé Sunday lé wa lọ́wọ́ àwọn ò lé ọ̀run mọ́ àwọn kàn dé lo báwo ní ilé ayé ṣe fẹ́ dalẹ̀ làwọn ń rò
tó bá pe àwọn ọmọ míì wà kí ní Nàìjíríà kó pé bíi 10 nínú wọn kò síyàn kan ẹlòmíì gan kò lè operate fóònù gan because ó fi mọ́ ọmọ kọ́kọ́ la rí fídíò ẹ̀ bóyá bíi last week ń bíbà tí bàbá ẹ̀ lù pa ó lù ẹ bá gbọ́ pé ó ń lu èèyàn pa mi mọ̀ bóyá ẹ máa rí fídíò yẹn kò ń ṣe nǹkan téèyàn lè ṣó lórí kinní tẹ bá gbé pé ó ń lu ọmọ pa ọmọ yẹn bóyá bí ó máa jẹ́ bí ọmọ 8 years bí ọmọ 10 years ṣá tẹ bá gbé pé ó ń lù pa kò kú o bọ̀ wọ́n ti pa sára ó ti ba ayé ẹ̀ jẹ́ bọ́ Ọlọ́run á tán ayé ọmọ yẹn ṣe kẹ wo bẹ́ẹ̀tì ní àárín méjì orí ọmọ yìí ojú ọmọ yìí ẹ̀yìn ẹ̀ kí ló ṣe wọ́n ní kò mọ kéwu ó ń lọ sílé kéwu kò mọ kéwu àwọn èèyàn tó yìí jì sínú gbogbo kìíní àpọ̀ gan ni o ó ìpọ̀ gan ni o ọmọ ń lọ sílé kéwu kò mọ kéwu wọn ò mọ nǹkan kan àwọn bàbá tó tún fi lé lọ́wọ́ gan àwọn gan kò yé wọn ayé ó ń yí bíi bọ́ọ̀lù báyìí ni ó ń yí bíi bọ́ọ̀lù báyìí ni àwọn nǹkan kan wà tó ń dánwò ní ìgbà ayé Jesus Christ tó ń bá dánwò nírú ìsìn onítọ̀hún yẹn máa lọ ẹ̀wọ̀n gbàgbé ẹ̀ leave it or you forget it gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ó máa lọ sẹ́wọ̀n nígbà ayé ànábì Muhammad sáré wọsálà àwọn nǹkan kan wà tó ń dánwò ńgbà yẹn náà tó bá jẹ́ ní ayé ìgbà òfin yìí ni ẹlòmíì máa máa ṣẹ̀wọ̀n kò tiẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ ni ẹ jẹ́ àgbàgbé bó ìṣẹ̀lẹ̀ reality là ń sọ òtítọ́ ọ̀rọ̀ fact omi rèé epo rèé petrol lélẹ́yìí aṣọ rèé yẹrí pọ́tọ̀tọ̀ ni fact ni fact kò lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tì pàápàá ẹ wo Ọlọ́run á ṣe dáadáa fún wa ilé àtọ̀nà wa ò ní dojúrú ẹ jẹ́ ká dúró báyìí lọ́jọ́ títí òní wẹ́ tó bá mú yes ẹ jẹ́ kí n rí comment ẹ mọ̀ pé mo máa ń like kí n ka comment ẹ bá wa fi comment sílẹ̀ ńbẹ̀ ẹ dẹ̀ bá wa share ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ máa kọ́ darapọ̀ mọ́ wa nínú ìkànnì yìí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby talk show ayé ọpẹ́ yọ mo mọ̀ ipá ayé ọpẹ́ náà yọ lọ́dọ̀ títí nítorí pé agbápá ṣe é gbé agbẹ́sẹ̀ ò ṣe é gbé a sùn lánàá ají lẹ́ni a rí ọmọ a rí àwọn ẹbí Ọlọ́run kò tí wá ṣe wá ní àwa nìkan àtẹ̀tú á ní ìgbàgbọ́ náà pé Yorùbá nation yìí no going back ní agbára lọ́wọ́ Ọlọ́run sọ̀rọ̀ wa ọ̀tọ́pẹ́ ayé ọpẹ́ yọ ó máa yọ fún gbogbo wa ní lágbára lọ́wọ́ Ọlọ́run mi ò ní ṣìwí ẹ̀yin náà dẹ̀ ní ṣì mí gbọ́ wíwèé tí n bá sọ lọ́jọ́ títí òní tó bá mú bíi àrífín tàbí àgbékalẹ̀ mi ò dán mọ́rán ẹ ṣàforíjì fún mi ẹ foríjì mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi ẹ ṣàforíjì fún mi kò ń ṣe tìgbéraga bọ́lọ́run ṣe kádàrá bí mo ṣe lè gbé kalẹ̀ nìyẹn bọ̀ ẹ tí n bá wá sọ ń bẹ̀ tó bá wá ṣe rẹ́gí tẹ̀rí wípé ó dẹ̀ make sense point wà nínú ẹ̀ èmi náà kọ́ Ọlọ́run náà ló tún jẹ́ kí n lè gbé àgbékalẹ̀ yẹn náà bẹ̀ bọ̀ ẹ tó bá ṣe kinní ń bẹ̀ náà ọ̀dọ̀ tèmi ni mi ò dẹ̀ tún fi ṣe ìgbéraga náà ọmọdé ò kì í mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ tó bá jẹ́ bọ́n ṣe ń sọ nìyẹn tó bá jẹ́ bí òwe ẹ ṣàforíjì ẹ fún mi mo mọ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá nation ara no going back náà lélẹ̀ ara wípé ká kọ́kọ́ mọ́ra wa wọ́n ní Islam sọ wípé wá mi mọ̀ mí kó tó máa sìn mí ẹ bèrè lọ́wọ́ gbogbo wa pátápátá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá èèyàn mélòó nínú wa ló jẹ́ pé àkọ́kọ́ wá Ọlọ́run kó tó di Christian tàbí wá Ọlọ́run kó tó di mùsùlùmí nǹkan tí àwọn ìyá wa tán fi lé wa lọ́wọ́ òun ní 80 or 95% wa láfíríkà òun là ń tẹ̀lé tán fi lé wa lọ́wọ́ ọ̀nà lélẹ́yìí tó bá dẹ̀ ti tẹ̀lé òun ṣọmọ mi kódà gan tó bá jẹ́ Kristẹni tó bá lọ fọ́mọ mùsùlùmí àwọn ìdílé mi ọ̀rẹ́dì láti kọ̀ ẹ́ lọ́mọ ìgbà tó tẹ̀ jẹ́ pé mùsùlùmí àti mùsùlùmí gan bára wọn jà nǹkan tó Ọlọ́run sọ lélẹ̀ nǹkan tí kìíní kan sọ lélẹ̀ àwọn kìrìsìtẹ́nì náà gan ẹlòmíì máa ní rìdíìmù ni kò lè fọmọ sẹ̀lẹ̀ ọmọ sẹ̀lẹ̀ kò lè fọmọ kìíní kan ṣé rí àwọn nǹkan tá à ń rán 2023 ṣe rí àwọn nǹkan táwa ṣe ràn bọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpọ́jù dandan ká ràn bọ àti ń jánà àti ń wọ ojú ọ̀nà lọ àṣọ ọmọ Yorùbá láti lè dára wa mọ̀ ta ni wá kí ni àṣà àti ìṣe wa ẹ máa bá mi ká lọ torí àwọn máa gbé oríṣiríṣi wá tá a fi lè máa dára wa mọ̀ tá a fi lè máa kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí náà dẹ̀ ni
torí àti ọlẹ́ni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ àwa tiẹ̀ ti sọ lẹ́nu náà kò ń ṣe pé ẹni tó bá àwa ti sọnù bọ̀ nísìnyí à ń ṣe la sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá àwọn ọ̀run bọ̀ ó dàbí pé àwọn èèyàn díẹ̀ díẹ̀ ti fẹ́ máa jí bọ̀ nínú àwọn tó ń bá ṣe wá ń jí yẹn sìn àwọn èèyàn fojú wò pé ẹlẹ́bọ ṣé gbogbo ẹni tó bá jí sí tó bá lóun ti mọ orísun òun nǹkan yé òun ṣé dandan kó lọ forí balẹ̀ fún nǹkan kan ni ṣé dandan ni kó lọ join awo ni ṣé dandan ni kó lọ ṣe nǹkan tí ò tọ́ ni ó lóun mọ orísun òun kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa kọ́lọ́hún kó gbàdúrà wa kọ́lọ́hún kó má fi wá sílẹ̀ mo kí wá sílẹ̀ kan sí wípé a kò bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti wò mí níbikíbi tí ẹ bá ti gbọ́ mi ẹ bá mi fi kọ́mẹ̀ntì sílẹ̀ kẹ́lẹ́ bá mi like ètò yìí tó bá dẹ̀ mú yes ẹ bá mi fi kọ́mẹ̀ntì sílẹ̀ ńbẹ̀ kó ṣe yes ẹ̀yin tẹ́ bá ti subscribe bá wa subscribe sórí kí ló ń porúkọ ẹ wá yìí amóhùnmáwòrán lórí YouTube tó bá dẹ̀ jẹ́ lórí Facebook náà ẹ follow wa lórí Facebook ẹ ṣé gan ni one love bye for now. Thanks for watching Dr. Zabby's Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you.